Gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó tún jẹ́ àgbà àti aṣíwájú nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC báyìí, olóyè Bísí Àkàndé ó mà ti sọ̀rọ̀ èyí tó ń dùn mọ́pọ̀ àwọn ọmọ Yorùbá nínú gidigidi báyìí o, pẹ̀lú bí bàbá náà ṣe la ọ̀rọ̀ mọ́lẹ̀ wípé òfin ọdún 1999 constitution tí à ń lò lórílẹ̀‐èdè yìí kò bójúmu, kò dáa rárá o, tó sì ní àfi kí wọ́n fagilé òfin náà, kí wọ́n pa á rẹ́ dànù, ká sì padà sí òfin tí àwọn baba ńlá wa fi gba òmìnira fórílẹ̀‐èdè yìí, ìyẹn òfin ọdún 1960 èyí tó túmọ̀ sí ìjọba ẹlẹ́kùnjẹkùn regional government. Ẹ rántí wípé lára tí ọ̀pọ̀ èèyàn tí wọ́n máa ń sọ tí wọ́n fi ń béèrè fún ìtúká Nàìjíríà, ìyẹn pé kí Nàìjíríà pín, kí ẹ̀yà kọ̀ọ̀kan lọ dá orílẹ̀-èdè rẹ̀ sílẹ̀, ìní òfin ọdún 1999 tí wọ́n ní àwọn sójà ló kọ́. Kódà wọ́n ní ẹnìkan péré, ìyẹn olóògbé Sani Abacha àti ajagunfẹ̀yìntì Abubakar Abdulsalam ni wọ́n jọ kọ òfin náà tí wọ́n fagídí gbélé gbogbo ọmọ Nàìjíríà lórí, táwọn èèyàn sì ti ń sọ pé kí wọ́n fagilé òfin náà. Kódà àìmọye ìgbà ni aṣíwájú àwọn ẹgbẹ́ tó ń jà fún òmìnira ilẹ̀ Yorùbá, ìyẹn ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè, ló ti sọ pé wọ́n gbọ́dọ̀ fagilé òfin náà nítorí pé òfin burúkú ni, ṣùgbọ́n tí kò sí ẹni tó ń dá wọn lóhùn náà àwọn ìjọba. Bẹ́ẹ̀ làwọn alẹ́nulẹ́rọ̀ nínú òṣèlú náà, àwọn náà kì í dá sí ọ̀rọ̀ náà. Kàyéfì ló jẹ́ ńgbà tí olóyè Bísí Àkàndé, tí ìgbàgbọ́ wà pọ̀ ló súnmọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu jù nínú gbogbo àwọn olóṣèlú tó wà ní Nàìjíríà, inú mà la ọ̀rọ̀ mọ́lẹ̀ lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lórí ìmúra fún ayẹyẹ ọjọ́ ìbí ọdún 85 years of age tó fẹ́ ṣe lọ́sẹ̀ yìí, tí bàbá náà sì jẹ́ kó di mọ̀ wípé kò sí ṣíṣe o, kò sáì ṣe, tá a bá fẹ́ kórílẹ̀-èdè lọ síwájú kó kúrò lójú kan tó wà, wọ́n gbọ́dọ̀ gba òfin ọdún 1999 wọlé, kí wọ́n gbé òfin ọdún 1960 èyí tí àwọn baba ńlá wa tí wọ́n fi gba òmìnira jáde. Olóyè Bísí Àkàndé wa tó wá jẹ́ kó di mọ̀ pé nínú òfin 1960 kò sí ààyè fún ìwà owó burúkú táwọn aṣòfin l'Àbújá, èèyàn National Assembly tí wọ́n ń gbà báyìí o. Ó ní nínú òfin ọdún 1960 gbogbo àwọn tó jáṣòfin ìní wọ́n ní iṣẹ́ wọn lọ́wọ́, èyí tó jẹ́ dókítà àgbà ilé ìwòsàn lọ, èyí tó jẹ́ agbẹjọ́rò àgbà ọ́fíìsì àti kóòtù ẹ̀ lọ. Ọjọ́ tí wọ́n bá ní ìjókòó ní ilé ìgbìmọ̀ aṣòfin lásán ni wọn yóò lọ síbẹ̀, tíjọba yóò sì san owó ìjókòó fún wọn. Ṣùgbọ́n Bísí Àkàndé nígbà tí wọ́n yí òfin náà padà, táwọn sójà gbàjọba, ìní wọ́n da ilé ìrú tí wọ́n gbé owó wọnú òṣèlú, tó di pé àwọn aṣòfin wa sọ iṣẹ́ òfin di iṣẹ́ gidi tí wọ́n pa iṣẹ́ wọn tì, tí wọ́n ń gba owó burúkú. Oníbàyìí owó Nàìjíríà ọ̀nà àìtọ́ ìní ó ń gbà lọ, tó sì ní àsìkò ti tó kí wọ́n padà sí òfin ọdún 1960, káwọn aṣòfin máa ṣe iṣẹ́ wọn, kán sì máa wá lẹ́ẹ̀kọ̀ọ̀kan sí ilé ìgbìmọ̀ aṣòfin, èèyàn pé ọjọ́ tí wọ́n bá jókòó ìní wọn yóò máa gba owó èyí tó lóyìnbó ń pè ní city allowance. Látìgbà tí olóyè Bísí Àkàndé ti sọ̀rọ̀ yìí, pàápàá tó tún jẹ́ pé ọ̀rẹ́ ìyún olóyè aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ní ààrẹ Nàìjíríà, ìlọ̀pọ̀ èèyàn mà ti ń kan sára sí i. Bẹ́ẹ̀ ni ayọ̀ ńlá, ìdùnnú ṣubúlù ayọ̀, ariwo ayọ̀ sọ láàrin àwọn ajìjàǹgbara fún òmìnira ilẹ̀ Yorùbá, tí wọ́n sọ pé díẹ̀díẹ̀ àwọn àgbà ilẹ̀ Yorùbá ti ń padà bọ̀ wálé o, àti pé ní tí olóyè Bísí Àkàndé sọ yóò wúlò gidigidi lórí ìjàǹgbara wọn láti rí i pé Yorùbá ó kúrò lára Nàìjíríà.